Okay. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ṣé àlàáfíà lẹ wà? Mo kí ọmọdé, mo kí àgbà. Níbikíbi tí ẹ ti ní àǹfààní láti máa wò mí, láti máa gbọ́ mi, mo kí yín. Mo kàn ní kí sáré ṣètò kékeré kan ní àárọ̀ yìí ni. Ìlú South Korea ni mo wà. Ìlú Korea ni mo wà. Ṣé ti gbọ́? Ṣé rí yìnyín bóyá sọ̀kalẹ̀ ní South Korea? Ṣé rí yìnyín bóyá sọ̀kalẹ̀ ní South Korea? Òun láyé sọ pé ẹ jẹ́ ká gba òmìnira nílẹ̀ Yorùbá, ká lè kúrò lóko ẹrú. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ wá sílé, ẹlòmíì ti lọ ọdún mẹ́wàá ní travel, ẹlòmíì wà l'Amẹ́ríkà, ẹlòmíì wà ní Canada, ẹlòmíì wà ní South Korea, ẹlòmíì wà ní Japan, ẹlòmíì wà ní London, ẹlòmíì wà ní everywhere all over the world. Wọ́n dẹ̀ fẹ́ wálé, owó wà lọ́wọ́ láti fi wálé, láti fi invest, torí pé travel ti sú wọn, wọ́n ṣe fẹ́ padà wálé. Owó tán ní lọ́wọ́, òun ni wọ́n fẹ́ invest sí Nàìjíríà, but ẹ̀rù ń bà wọ́n láti fẹ́ wá sílé torí tàwọn kidnapper. Táwọn Fúlàní bá ṣe tiwọn, tó bá kidnap èèyàn, àwọn ọmọ Yorùbá náà ń kidnap, àwọn ọmọ Ìgbò náà ń kidnap, gbogbo orílẹ̀-èdè tó wà Nàìjíríà ló ń kidnap nísìn. Òun ni mo yẹ sọ pé ẹ jẹ́ ká support Yorùbá nation. Ẹ jẹ́ ká support Yorùbá nation. Yorùbá nation no going back ni. Ìyà tí ń jẹ àwọn ọmọ Yorùbá jù. Ṣé ti gbọ́? Ìyà tí ń jẹ àwọn ọmọ Káàárọ̀ Jíire jù. Ìyà tí ń jẹ wọ́n jù. Ìyà tí ń jẹ wọ́n jù. Ìyà tí ń jẹ wọ́n jù. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká lè gba Yorùbá nation. Mo fọlọ́run bẹ̀ yín. Ṣé rí ìlú òyìnbó tí a wà yìí? A máa ṣiṣẹ́ láti àárọ̀ títí di alẹ́ ní 13 hours, 14 hours. Báyìí iṣẹ́ ní ìlú òyìnbó eléyìí o. 13 hours, 14 hours. Ṣé ti gbọ́? Adé máa wà lórí ìdúró látàárọ̀ dalẹ́. Ẹlòmíì máa sọ pé àwa tá a wà nílùú òyìnbó aláhùn. Àwa tá a wà nílùú òyìnbó aláhùn. Kò ń ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ Korea, iṣẹ́ ìlú òyìnbó kò easy. The same thing náà ni. Ò bá lọ sí Amẹ́ríkà o, ò bá lọ sí Canada o, the same thing ni gbogbo iṣẹ́ ìlú òyìnbó. O lè jókòó ṣiṣẹ́ nílùú òyìnbó. Wàá stand ni, wàá dúró ni. Wàá dúró ṣiṣẹ́ ni látàárọ̀ dalẹ́ 13 hours, 14 hours. Gbogbo ẹ̀yin máa ro ẹ́. Ẹ̀lú máa sọ pé aráàlú ìbò ti máa láhùn jù. Kò easy bẹ́ẹ̀ yẹn. Ṣé ti rí? Èèyàn máa ṣiṣẹ́ nínú òtútù látàárọ̀ dalẹ́. Àwọn ìlú máa sọ pé àwọn aráàlú òyìnbó pọ́n gbádùn, gbára wọn fresh. Kò sí ìgbádùn kankan nílùú òyìnbó, àjò lè dàbí ilé. That's why pé ẹ jẹ́ ká support Yorùbá nation. Kí bàbá wa Tinubu kó support wa. Bàbá wa ni Bọ́lá Ahmed Tinubu jẹ́. Bàbá wa náà jẹ́, tá a bá gba Yorùbá nation. A ṣáà lè lé wọn, Yorùbá ni wọ́n. Bàbá wa ló jẹ́ lọ́jọ́kọ́jọ́, fádà wa ni. Ìkan tí mo ṣe bínú sí bàbá wa Tinubu nígbà yẹn, tí mo bínú sí wọn nígbà yẹn, bàbá wa Tinubu, nígbà tí ọjà àwọn Yorùbá jó l'Ékòó, kò dá sọ̀rọ̀ wọn, kò fún wọn ní kankan. Nígbà tí ọjà àwọn nílẹ̀ Haúsá, ọjà wọn jó, bàbá wa Tinubu ó lọ síbẹ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin, ó lọ fún wọn lówó. Ìkan tèmi fi bínú sí bàbá wa Tinubu nìyẹn, tí mo fi sọ̀rọ̀ nígbà yẹn. Ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá náà. Àwọn ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà, wọ́n rí ilé ayé gbé dáadáa náà. Wọ́n rí ilé ayé gbé dáadáa. Ìyà ń jẹ wọ́n. Wọ́n rí ilé ayé gbé dáadáa, sẹ́ẹ̀ mo lè parọ́ fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀ yín, ẹ má bínú. Anybody tó bá rí ìkan ìbínú lọ́wọ́ yìí, ẹ má bínú. Ẹ má bínú. Gbogbo àwọn ọmọ boys tó ń support wọn Nàìjíríà, ẹ padà. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká lè gba Yorùbá nation. Odùduwà nation là ń fẹ́. A fẹ́ wọn Nàìjíríà. Ẹ wo ọdún tí àwọn PDP, APC tó ti rúùlù wa. Kò sí àṣeyọrí kan tó ń ṣe fún wa. Kò sí kan tó ń ṣe fún citizen Nàìjíríà tó jẹ́ ọmọ lúlù. Tí wọ́n bá fẹ́ ṣe kan fún ọmọ lúlù tó jẹ́ citizen Nàìjíríà, ìnira ló fi máa ń ṣe fún wa. A rí iná lò dáadáa.
wọ́n dẹ̀ máa gbé bíìlì wá ní oṣooṣù. Àárí iná lò dáadáa, oúnjẹ wọn Nàìjíríà kò ṣiṣẹ́, àárí ilé ayé gbé dáadáa ní Nàìjíríà. Kí ló dé? Ẹ jẹ́ ká pín kóníkàkùn máa lọ́nlọ́ ẹ̀ náà. Kò sẹ́nibọ́dì tó lè ṣe Nàìjíríà yìí, mo lè parọ́ fún yín. Kò sẹ́nibọ́dì tó lè ṣe Nàìjíríà yìí o. Mo fi ọba tó dá ayé tó dá ọ̀run mo fi búra, kò sẹ́nibọ́dì tó lè tún Nàìjíríà ṣe. Jésù Kristi gan tó bá sọ̀kalẹ̀ tó bá ṣe Nàìjíríà, ànábì gan kò lè rí ṣe, Jésù gan ò lè rí ṣe. Ẹ jẹ́ ká pín kóníkálùkù kó máa lọ́nlọ́ ẹ̀. A ti ń ṣèjọba wa náà káwọn òyìnbó wèrè tó wà ní London, àwọn ti England kan tó wá kó wa lẹ́rú. A ti ń ṣe ìjọba wa náà, a ti ń dá ìjọba wa ṣe kan tó wá kó wa lẹ́rú náà. Orílẹ̀-èdè ni wà náà, nation ni wà. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká lè gba òmìnira nílẹ̀ Yorùbá. Ṣé ti rí bí ta ti ń ṣiṣẹ́ nílùú òyìnbó? Ṣé ti rí inú yìnyín la ti ń ṣiṣẹ́, inú ẹ̀ la máa wọ̀ lọ síbi iṣẹ́ o. Ọ̀nà ibi iṣẹ́ ni lélẹ́yìí o, ọ̀nà ibi iṣẹ́ ni mò ń lọ sí o, ọ̀nà ibi iṣẹ́ ni mò ń lọ. Ṣé ti rí inú atẹ́gùn láti máa ṣiṣẹ́. Ẹ̀lú máa sọ pé aráàlú òyìnbó ń gbádùn, aráàlú òyìnbó gbádùn, aráàlú òyìnbó wọn ò gbádùn gangan, pákéjì ni. Anybody tó bá ní family sí Nàìjíríà, anybody tó bá ní family sí ìlú òyìnbó, tí family ẹ̀ kan bá fún ẹ ní $50 tó send ẹ̀ sí ẹ ní Nàìjíríà, ó fẹ́ràn ẹni. Gbàdúrà fún, tó bá gbàdúrà fún, tó bá send owó yẹn sí ẹ, tó bá gbàdúrà fún, tó bá pòṣe pé owó tí ẹ̀gbọ́n mi, owó tó send sí mi pé ó kéré, wàláì ẹlẹ́dàá ẹ̀ gbogbo sufferness tó ń ṣe ní ìlú òyìnbó yẹn ó máa da fólítọ̀ mú yẹn. Ṣé ti rí ẹ̀yin máa wà ní Nàìjíríà, ẹ máa sùn bó ṣe wù yín. Níbí yìí sì kò sórun ní Nàìjíríà, nílùú òyìnbó ń bí kò sórun nílùú òyìnbó ń bí. Aago 5 ṣe àti jí àti lọ síbi iṣẹ́, ó tún di kan bí aago 10 alẹ́ sí aago 9. Ṣé ti rí, ṣé ìgbádùn nìyẹn? A ti máa jí ní kan bí aago 5 ní ọwọ́ ìdájí la ti máa jí. A ti jí ní ìdájí, a ti gùn, a ti jẹun, a ti múra bíṣẹ́. Ó tún di aago 9 sí aago 10 sí 11. So ṣé ìgbádùn nìyẹn? Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká lè gbára wa kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Ṣé ti gbọ́? Ká lè gbára wa kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Yorùbá nation no going back.